Mo kí gbogbo wa ní gbogbo ibikíbi tí a bá wà. Èmi ọmọ yín náà ni o, ọmọ Dáramọ́lá Payan Official. Mo ń fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé tèmi bá ń sọ̀rọ̀, wọ́n á máa sọ pé ọmọ Dáramọ́lá o kò lẹ́kọ̀ọ́ o, kò ṣe kan o, kò ẹ̀ mọ̀. Gbogbo èèyàn ló ń sọ bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí. Tèmi bá ń sọ pé kò sí àgbà ní ilẹ̀ Yorùbá mọ́. Gbogbo àwọn àgbà tí ó wà ń bẹ ń sìn, àwọn àgbà tí ọpọlọ wọn ti dorí kodò ni. Ẹ gbọ́ nǹkan tí ọba yìí ń sọ, ọba tí gbogbo yín mọ̀ ni, ọba Olúwo. Ó ń sọ, ó lọ gba páálí Canada, ó wá ń sọ fún wa pé Canada is the best country in the world. Ẹ̀rí báyẹn sìn, ṣé dandan ni kó sọ̀rọ̀ ni? Àbí tí ẹ̀ bá ti gba páálí yẹn, wọ́n ní kéèyàn sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ fún ẹ̀yin tí ẹ bá dàbí pé bóyá ẹ mọ̀ jù wá lọ. Nítorí ọba ni ẹni yìí. Ẹ̀rí, ó kàrámọ̀ ìlú yẹn. Ó wá ń sọ pé Nàìjíríà ṣì máa dà. Ìyẹn lọ́dún wo? Bóyá gọ́ọ̀mẹ̀ntì UK tó sọ pé after 30 years or 50 years pé ó máa dà. Ṣé ìyẹn náà ni ìwọ náà ń tẹ̀lé? Advice tèmi kàn wá fẹ́ fún ẹ nìyí. Bó bá wù ẹ́ kó tẹ̀lé o, tó bá wù ẹ́ kó má tẹ̀lé, but màá bú ẹ. Òmùgọ̀ ni ẹ́, ìwọ wèrè. Tọpọlọ ẹ ti sán tó wá ń sọ pé àmì ò lè gba páálí ìlú kan o, nítorí pé kí ni ọmọ Nàìjà ni ẹ o, ìkankan. Nàìjà ò fowó. Wo àwọn tó lẹ́sẹ̀ ńlẹ̀, ọba tún ni o, ó ń lọ gba páálí ìlú mi. Ìwọ wá wà ń bẹ̀. Kán dé páálí Amẹ́ríkà wọn mú, kán dé páálí Canada wọn mú, kán dé páálí Hong Kong wọn mú. Wèrè ń ṣorí ẹ̀. Ó dàbí pé èpè táwọn ẹbí ẹ̀ tán ti ṣẹ́ sí ẹ lórí ńgbà ẹ ó sì wà nínú blaganta ẹ̀. Nítorí ẹ̀ ni yára ẹ ní brain. Ó ti rí ọba òun leléyìí. Bóyá wà á lè kọ́ ẹ̀kọ́. Ó dàbọ̀. Passport that is only expired to expire next year, but I give me feet because it's 10 years for me. So give me feet to come and renew my passport. It's a 24-hour service. I renew my passport from this old one, and you can see they have to punch holes on it. So and I got a new one. Another 10 years. Passports renewal of the best country in the world. Nigeria is going to be best too, but right now, believe me, Canada is the best of the best country in the world. I love Canada.